bàtà máa ń rìn jìnnà. Gángan náà rí ìyá mi náà rí. Kò sí ní tó lè rìn tó bàtà. Tí bàtà bá ro dáadáa tí wọ́n fà á Ó gbẹ. tó dún, wọ́n mọ̀ wá ibi títí ń dún kí. Ọmọdé àtàgbà ni ó fẹ́ débẹ̀. Ẹ mọ̀ pé ìlú Ṣàngó ni. Tó ṣe wá jẹ́ ìlú Ṣàngó un, Ṣàngó tó bá ń ṣe tí ò bá bínú tí ń ṣe lọ́wọ́ èrò á máa pọ̀. So awọ́rò ni bàtà fún rẹ̀. Gángan náà ti wà tipẹ́. Ṣùgbọ́n a lè fẹ́ bọ ìlú nísìn. A sọ pé gángan ni ó kó lẹ̀. Ìlú tó bá jẹ́ ìlú àwọn àgbà ìlú náà ni wọ́n kó lẹ̀. Gbádùn Emir Town TV. Enjoy every moment of your life. Ṣé nítorí pé ọ̀pá wà nínú orúkọ yìí ni ẹ ṣe ń jẹ́ ọ̀pá? Tó dáwọn kan ti pé kò sọ́pàá ní fámìlì wọn tó ń ṣe ìdílé ọlọ́pàá, kò sọ́pàá ní orúkọ wọn. Wọ́n kàn sọ pé torí pé àwọn nífẹ̀ẹ́ sí ìlú ni wọ́n ṣe ń jẹ́ ọ̀pá. Èwo ti yín nínú méjèèjì? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pá tí mò ń jẹ́ yẹn kì í ṣe fún ọ̀pá tìlú gan. Gbogbo àwọn tó bá ti ń jẹ́ bíi Ọ̀pátọ́lá, Ọ̀páwọlé, Ẹfúnṣekinní kan, olórìṣà òkú ni wọ́n. Ṣùgbọ́n mo bálù ní ọwọ́ bàbá bàbá mi, kódà n bá wọn láyé. Ibi tí èmi ti lè sọ wípé mo jẹ́ ọmọ onílù, èmi gangan fẹ́ràn rẹ̀. Ó jẹ́ nǹkan tí inú mi dùn sí. Ìgbà tí mo gbé, ó di pé mò ń dá wọn láàmú torí àwọn tó jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ bàbá bàbá mi ni. Now, ṣé bàbá yín, ṣé àwọn náà máa ń lù? Bàbá tó bí mi gangan ò lùlù rí. Ó jẹ́ pé wọ́n àṣẹ́ẹ̀dì tó jẹ́ pé bàbá yín lẹ wá lọ. Kí ló dé? Èmi náà kọ́, bó ṣe wo Elédùmarè ní sọ́lá tiẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Now, ẹni ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n lẹ́nu, lọ́sẹ̀ tó wá fi yín lẹ̀ kẹ́ máa lùlù. Irú àwọn ìyọlẹ́nu wo ni? Ṣé ẹ̀ ń lẹ̀kùn mọ́ kíláàsì ní abẹ́? Ìyọlẹ́nu bíi kí ọmọ mọ̀ gbọ́ràn, bíi kí ọmọ mọ̀ ké, kí wọ́n á ṣèwádìí ẹ̀, wọ́n rí pé orí ìlú tí ń pariwo pé òun fẹ́ náà ni, ó yẹ ẹ̀já ara fún un. Nígbà náà ni ó ti pẹ́ díẹ̀ o, ọmọ ọdún 9 ni mo wà nígbà náà lọ́hùn. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n lẹ́nu pé ìlú. Bàbá yín, profession bàbá yín fẹ́ kẹ́ ẹ ṣe? Dádì mi, ojú tán fi ń wo ìlú ńgbà yẹn, alágbe ni wọ́n fi ń wò. Bàbá mi jẹ́ ẹni tó máa ń fẹ́ kéèyàn ó ṣiṣẹ́, ó làágùn, bíi kọ́mọ kàwé, àbí ká sọ pé ọmọ lè jẹ́, torí iṣẹ́ dádì mi, iṣẹ́ téèyàn ó ṣiṣẹ́ téèyàn ó làágùn tí ó rówó ni. Kíní un ó ti mọ́ wọn lára pé ẹ gbọ́dọ̀ ṣe, èwo ní tìlù, èwo ní tìlù. Ó yá bọ́ sí, ká pé fáàmù ni, bọ́ sọ́nà oko, ká pé ìdí iṣẹ́ ọwọ́ wọn ni, bọ́ sọ́nà ìdí iṣẹ́ ọwọ́. Bẹ́ẹ̀ wọn fi ẹ̀kọ́ bá wa ṣeré nípa iléèwé ní lílọ. Ilé ẹ̀kọ́ wo ni ẹ lọ? Mo lọ primary school ní Akínmọ̀rin, mo lọ secondary school náà ní Akínmọ̀rin, bó tilẹ̀ jẹ́ pé Ìbàdàn ni mo ti parí secondary school mi. Ṣùgbọ́n mo tún padà sọ́yọ́ láti lọ ka NCE. College of Education wa tó wà l'Akínmọ̀rin. Bẹ́ẹ̀ni, special. Now, ìgbà tí ẹ bẹ̀rẹ̀ ní ọmọ ọdún 9 wọ́n fi làlù fún yín, àwọn nǹkan wo ló ti mú bí ìdùnnú bá àwọn parent yín? Lákọ̀ọ́kọ́ láti ilẹ̀, kò sóbì mi kankan, torí ó nígbà kan tó jẹ́ pé wọn àti ẹ̀ padà jẹ́ lù mọ́ rárá. Fún bí odidi ọdún bíi 10 tí n fọwọ́ kan ìlù, àfi tí n bá lọ sí bóyá church ibì kan tí mo rí kí mo dọ́gbọ́n gbélù wọn tí mo tún lu tátàtà tí n bá lè. Wọ́n sọ pé ẹ dọ́gbọ́n gbé, ẹ jìlù. Tí ń jìlù díẹ̀, kí n gbé lọ o. Tí mo jìlù pé kí n sáré lù díẹ̀. Lẹ́yìn ìgbà tí mo di ẹni tó ń lọ sí NCE yẹn, tó wá di pé mo rí pé mo dòmìnira ara mi díẹ̀, mo wá kó group jọ, torí mo tún ní ẹgbẹ́. So mo dẹ́gbẹ́ sílẹ̀, mo kó group jọ. Mi ì tiẹ̀ sábà kọra sílù mọ́ rárá nígbà torí pé mo ti rí pé nínú group wa ló nílù ayé.
àfìgbà míì tí àwọn tí a bá wò pé a jọ ń ṣiṣẹ́ tó nílò ó kàn fuck up bó ṣe dijọ́ kan bí mo ṣe gbélùú padà nìyẹn. Àtìgbà yẹn tí mo dẹ̀ tí ń lù ú mi ì lè sọ pé bóyá ó jẹ́ bí ìdùnnú wọn lórí mọ́ èmi wọn láìkì à ń lùlù à ń kéwì à ń jó à ń ṣe wọn láìkì ẹ̀ pé wọ́n ṣẹ̀ gbà fún mi láti máa ṣiṣẹ́ yìí ní ẹni tó bí mi tó jẹ́ ìyá mi tó kù torí bàbá mi ò sí láyé mọ́ báyìí ẹ̀kọ́ lọ́run fi ọ̀run kẹ́ wọn. Ṣùgbọ́n màmá mi pé wọ́n ṣẹ̀ gbà kò létí ju bí ọdún 5 lọ báyìí tí wọ́n ṣẹ̀ ń support mi pé ìgbà tó ti ní ọ̀nà tí ó rìn nù. Ṣùgbọ́n à ń dúpẹ́ pé àwọn náà ń gbọ́ àwọn ìròyìn kọ̀ọ̀kan a lè má tì ní nǹkan tó bẹ́ẹ̀ tí ayọ̀ wọn ò fi máa kún tán ṣùgbọ́n káwọn náà máa ń gbọ́ àwọn ìròyìn kọ̀ọ̀kan pé ọmọ mi ló lọ bíbáyìí ló lọ kéwì ọmọ mi ló lọ lùlù bíbáyìí ọmọ mi ló ṣe gẹ́gẹ́ bíi pé èèyàn ti bọ inú ẹ̀kọ́ èèyàn ò jẹ́ kẹ́kọ̀ọ́ téèyàn kọ́ kó gbé lásán. Ẹ fi ẹ̀kọ́ ẹ fi kún. Mo fi kún síbẹ̀ kì í ṣe pé ẹ̀kọ́ tí mo lọ kọ́ pé ó papọ̀ mọ́ iṣẹ́ ìlú. Ó papọ̀ mọ́ bọ́ọ̀sì lè ṣe. Christian religion study. CRS so religious studies student ní. Bẹ́ẹ̀. Bó lẹ ṣe máa ń kó bó lẹ ṣe this is wonderful bó lẹ ṣe mú ìlú mọ́ religious studies. Àbí ni mọ́ ó yàtọ̀ sí ability. Mo ti rí ara mi bíi pé àdámọ́ ni gbogbo nǹkan tó kù tí mò ń ṣe lẹ́yìn èèyàn kàwé. Àti ẹni wọn for the space of 10 months wọn jẹ́ ní access for the space of 10 years wọn jẹ́ kẹ́ ní access sí ìlú. Bó ni ó ṣe rí lára yín gbà ẹ́? Ẹ mọ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló kọ́kọ́ dùn mí dáadáa ìgbà tó yá èmi náà gbójú kì í ṣe pé màá wá rí ìlú màá gbójú o torí pé mi ò kulẹ̀ ibi tí mo padà ń gbé kì í ṣe ibi tí mo ti lè máa rí ìlú dáadáa. So kì í ṣe ibi tó jẹ́ pé bóyá a lè sọ pé ó tóbi gan àbí nǹkan kan occasionally ni mo lè rí ìlú bóyá tipátipá náà dẹ̀ fi ń ṣe occasionally yẹn bóyá ẹ̀ẹ̀kan méjì lọ́dún. Bí ìkórè. Àbókù kan kú tí ìrẹsì ṣe gbogbo ẹ̀ bí kò yẹ pọ́n kàn pé olórin kí n rí pọ́n play ìlú ìlú máa ń jẹ́ kí n rí nígbà ìlú yìí passion yẹn ò kúrò ṣùgbọ́n mi jẹ́ kó máa dùn mí mọ́ torí pé mò ń wò pé one day will be one day màá free. Èmi náà máa wà ní òkè. Tèmi náà lè máa ṣe tí ó wù mí díẹ̀. Ká wá sọ pé wá ní òmìnira ara yín pátápátá débi pé ẹ ti lè rí gbélú padà ẹ bá fìlú ṣiṣẹ́ iṣẹ́ wo lè bá máa ṣe? Bábà ni ìbá máa ṣe. Bàbá ṣe kọ́ bàbá ni. Iṣẹ́ tí mo kọ́ ni. Yíyẹ̀ wo lẹ kọ́ bàbá? Mo kọ́ bàbá ní 2013, 14. Ní 2013 sí 2014 lẹ kọ́ bàbá. Àtìgbà tí ẹ ti wá ń gbé ìlú ẹ ti ń lù ìlú ǹjẹ́ bàbá yín padà dunnú sí létà kó tó di pé wọ́n rí bí àgbáre? Wọ́n ti kú tipẹ́ wọ́n ti kú kó tó tiẹ̀ di pé bóyá mo dòmìnira ara mi. Bóyá ká sọ pé torí pé bàbá ti ṣoṣùn ó tó fún yín ní ó tó fi kún courage yín láti padà sí ìlú. A lè sọ pé ó fi kún ṣùgbọ́n ká sá sọ pé bí a ṣe wáyé páàrí láàrí nítorí pé ìgbà tí mo padà di pé mò ń tún tẹra mọ́ ìlú díẹ̀díẹ̀ padà tó bá jẹ́ pé wọ́n wà náà ni wọ́n lè dá mi lọ́wọ́ dúró torí pé ìgbà tí wọ́n ra ìlú yẹn fún mi nígbà yẹn àwọn onílù gangan ni mò ń tẹ̀lé àwọn onídùnnú àwọn ìyáàlù àwọn mo máa ń sán mọ́lé lẹ́yìn wọn kì í ṣe pé dáàdì mi wá nígbà yẹn wọ́n ti ń gbà pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n máa lọ ṣùgbọ́n níbi ìkórìíra ṣé ìkórìíra náà lápè ẹ mọ báwọn bàbá yẹn ṣe máa ń fi yín jẹran fún wa bó ṣe máa ń ṣe so mọ́ èmi wà lóde yẹn dáàdì mi náà wóde yẹn wọ́n rìn sí òde yẹn ohun
Kíní yẹn náà rí ìríra pé tó ọmọ mi bá náà ti fi yín já wọ́n fún fi láti pé yín yà ń tó jẹ́ ṣe pé kíní kan torí nǹkan yẹn wọ́n fi padà sọ pé ọ̀tí ẹ̀ lóde lù kì í ṣe pé bóyá pé ẹlẹ́ṣẹ̀ kan tẹ́ ẹ ṣẹ̀. kì í ṣẹ̀ṣẹ̀ ni ó dá mi dúró lóde lù ẹni tó dá mi dúró lóde lù. Now, láti bàtẹ́ tí wàá padà sídìí ìlù lílù nínú yín náà spiritually ni o bó lẹ ṣe feel pé ẹ padà sídìí ìlù padà. Gbogbo nǹkan tó jẹ́ nǹkan àṣà tí mò ń ṣe inú mi máa ń dùn sí bí mo ṣe gbérù dání láìlù inú mi ń dùn Bẹ́ẹ̀ kàn gbé dání. pé mo gbé dání. Bẹ́ẹ̀ tí n bá débòmíì náà tó bá jẹ́ pé ewì ló yọ o ẹ̀sà ló yọ o tìjàlá ló yọ o ọwọ́ tí mo mọ̀ ọ́n ṣe inú mi máa ń dùn. Ẹ̀dùn ẹ mewì ké Bẹ́ẹ̀ni ẹ mẹ̀sà pé ẹ mọ ìjàlá sùn mo mọ gbogbo ẹ̀ díẹ̀díẹ̀. gbọ́dọ̀ ti kò rò. Elédùmarè náà ni Elédùmarè. ẹ mọ̀ bó bá ṣe sọ pé òun ò rọ arọ ni mọ̀ ṣe bì ní orúkọ rẹ̀ Arọ ni. òun ló mọ tí ń fẹ̀dá rọ̀ òun ló mọ tí ń fẹ̀dá rọ̀ bí mo ṣe ilé sọ pé mo bá nínú ẹ̀jẹ̀ kan àbí ọ̀gá kan ló kọ́ mi àbí rárá o. Ẹ kọ́ ìjàlá sísun ewì kíké ẹ̀sà pípé ẹ kọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni. Lọ́gà kankan níbi Yóò ṣe tí mo sọ. kódà àwọn wo ló wá débi aláwòbọ̀ yín. Àwòbọ̀ mi mo ti kọ́kọ́ ṣe kinní un tí mo record ẹ̀ sórí Fisavon nígbà yẹn. Secondary school mo wá play rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ grandpa mi wá ní pé kinní tó sì ń play yìí ó dàbí kinní táwọn Ajóbíewé ológun dúdú wọ́n ṣàdárúkọ oríṣiríṣi bàbá Ògbómọ̀ṣọ́ yìí tó ń sùn jàlá pé bó ni bọ̀ láti máa ṣe títí tí wọn náà ò fi àwọn náà ṣàjẹ́ kí n tẹra mọ́ ìgbà tó wá yá tí mo jẹ́ padà ráyè láti máa jókòó ti pé tí bàbá bá ń play orin àbẹ́nìkan ń play láyé àdúgbò tí mo ti ń gbọ́ Ajóbíewé gbogbo ìgbà tán kọ Ajóbíewé ìgbà rẹ ni mo ṣe so mo ti wá ń rí àwọn orin yẹn mo ti ń rí i pé bí wọ́n tún ṣe ń kọ́ ni kí n máa gbọ́ ìkìlọ̀ ológun dúdú èmi náà inú mi wá máa ń dùn láti lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà pé kán bá mi play orin àwọn ò tí ì tó ní rédíò Fisavon tá a dẹ̀ ń lò kò tí ì ti ayé pé ẹja gbàgbà kò tí ì mọ́ra so ó di dandan pé kí n ṣáà máa súnmọ́ wọn fọ́yán mu kí n ṣáà máa ògúndáre kí n máa gbá wọn orin báyẹn dàpọ̀ kí n máa gbọ́ wọn bí mo ṣe di pé èmi náà fi ń dísìn kò sẹ́ni tó mọ̀ ọ́n ṣe tán mi tí ì sọ pé mo mọ̀ ọ́n ṣe tán. Gbìyànjú. Ibi tágbára mi dé. Now ẹni nígbà tí a wà ní NCE lọ́yọ̀ọ́ nígbà tí a wà privilege láti join band. Láti kó group jọ. Ẹ̀yin gan lẹ kó jọ lẹ́ni. Now àwọn wo lẹ́jọ́ bẹ̀rẹ̀ group yẹn. Mo ní ẹnìkan wọ́n ń pè ní Sunday Owólabí òun ó like drama èmi náà dẹ̀ ń ṣe drama ní drama unit wa nígbà tí mo wà ní drama unit mo lóyè tí mo jẹ ní church so ìgbà tí a wá ríra ó dà pé òun wà ní group kan tẹ́lẹ̀ ìgbà tá a ríra tí òǹkálukú sọ torí ó jẹ́ ẹni tí ó súnmọ́ mi díẹ̀ náà a kì í ṣe classmate nígbà tá a jọ wà ní Akínmọ́rin ṣùgbọ́n nígbà tí mo dé padà fún NCE òun ló jẹ́ ẹni tó kọ́kọ́ súnmọ́ mi nígbà tó rí pé mo ní nǹkan báyìí lọ́kàn láti ṣe pé nǹkan tí èròǹgbà ti tiẹ̀ náà ṣe wá sọ wá nígbà pé kájọ wá dà sílẹ̀ orúkọ wa ńkọ́ ó ní kí n sọ orúkọ tó bá wù mí jẹ́ ká pè ní orúkọ báyìí àbí ká pè lórúkọ báyìí pé fún mi lésì lórí ẹyọ kan nínú ẹ̀kọ́ tó dọ̀la àtòrí ìjọ́ kejì ló fún mi lésì àbá bẹ̀rẹ̀ ìgbà yẹn là ń pè ní Olúwa ń ṣiṣẹ́ music drama and entertainment. Olúwa ń ṣiṣẹ́ music drama and entertainment. So torí ní orúkọ méjì la kọ́kọ́ mú sílẹ̀ pé nínú ká máa pè ní ti Olúwa ni
àbí ti ẹ mọ̀ pé gbogbo ohun tó wà lọ́kàn kálukú wa ibi tá a ti ń bọ̀ ni pé Christian line Ọlọ́run ló ṣáà fún wa lẹ́bùn Olúwa ń ṣiṣẹ́ nínú ayé wa Jésù kìíní kan àbí Olúwa ká máa kìíní pè kan. ní ti Olúwa ni bí ó ṣe ìgbà tó yá ó di pé à ń jó à ń ṣe àti mú gbogbo ẹ̀wọ̀ ó ti di pé à ń ṣiṣẹ́ káàkiri ní òjijì bóyá ọ̀nà kan ló kàn tún là fóun láti kúrò lákímọ̀rin so ó kúrò ní báǹdì yẹn ìgbà tó kúrò mo lo orúkọ yẹn tó fi di bóyá bí ọdún 5 sẹ́yìn Ìgbà tán kúrò yẹn ṣé kò fi band kò fi báǹdì púpọ̀ púpọ̀? ẹ mọ̀ kò sí èèyàn ṣe kúrò nínú group tó bá jẹ́ èèyàn tí ẹjọ́ ní vision tó ò ní mọ̀ pé èèyàn kúrò kò fi báǹdì púpọ̀ torí pé most of àwọn tó ń join band nígbà yẹn wọ́n ti bẹ̀rù drama ẹ̀kọ̀ọ̀kan la máa ń lọ ṣe drama dísìn láti di drama yẹn náà làwọn náà ti di actor kékèké bí ká lọ máa act so mo lè sọ pé tí ò yẹ kó fìwà púpọ̀ ni pé drama outing tá à ń lọ kò pọ̀ tó ká lọ kọrin ká lọ jó ká lọ kéwì ṣùgbọ́n èèyàn mọ̀ pé èèyàn kan ó kò nínú group. Now, nígbà táwọn kúrò nínú band ẹlẹ́yìn lórúkọ yẹn for like 5 years. Like a lórúkọ yẹn for like 11 years. 11 years. A ṣe change orúkọ yẹn bóyá 5 years ago. Wow. Orúkọ wo lẹ wá change sí? Orúkọ mi ni a change sí. Ó sì ní ìdí torí ẹ̀yin àgbàlagbà ní tí ò bá nídìí. Obìnrin yìí jẹ́ Kúmólú bóyá alágbára ilé wọn ni ó ti tó ṣe bí òwe gbogbo ẹ̀yin tó ṣe bí òwe gbogbo ẹ̀yin àgbàlagbà tí ń wò wá àti àgbàlagbà tí mo jókòó tì náà. So ìdí ni pé nígbà tí a bá dé 2019/20 làwọn kọ̀ọ̀kan tí ń show pé interest pé àwọn fẹ́ lọ dá group àwọn lẹ̀ àbí pé wọ́n rí pé àwọn ti sìn ẹ̀yin náà tó ok ìwọ tí o jẹ́ drama coordinator ìwọ náà fẹ́ lọ dá ọ̀yà ọ̀dọ̀ nísìnyí báyìí òun kálukú free láti máa jẹ́ orúkọ ẹ jẹ́ kí n lọ tún ẹgbẹ́ mi sà jọ nítorí pé òun kálukú ti ní ọgbọ́n inú tó ti ń lágbára dé pé èèyàn ò ní lè fẹ́ẹ̀ lágbára láti sọ pé a ṣe báyìí mọ́ wọ́n sì ti ṣe dáadáa ń tòótọ́ àṣejù ní olúwa àyà wọ́n ti ṣe dáadáa ní ká má mẹ́mí ọ̀rọ̀ gùn ní tó bínú mo dẹ̀ pé kọ̀ọ̀kan náà pé báwo la fẹ́ ṣe orúkọ mi most of program náà tá bá forúkọ lẹ̀ tẹ́lómi ò bá rí pépà tó fi korúkọ àbí tá a sọ sí létí mọ́ orúkọ mi náà ni wọ́n máa pè pé ọ̀pá ìfẹ́ wọ́n ti rántí ẹ̀ ní kọ́wákà àwọn ọ̀pá ìfẹ́ group okay instead of that ẹ jẹ́ kí ìfẹ́ kan máa lo ọ̀pá ìfẹ́ afẹ̀bùndára multi-talented group so mo ṣe padà sínú díẹ̀ nínú orúkọ wa instead of music drama and entertainment mo kó pọ̀ multi-talented group. Now látìgbà tí ẹ ti wá ṣẹ̀ṣẹ̀ reform band bí torí ẹlẹ́gbẹ́ disband tẹ́lẹ̀ a ṣe wá formulate ti yín gangan sí. Now látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ band yín nísìnyí ṣé kò sí bí ẹni pé bí ìfàsẹ́yìn bí ọkọ̀ kan yàtọ̀ sí àwọn tẹ́ ti jọ ń bọ̀ tẹ́lẹ̀? Kò sí torí pé mi ò ta àwọn tá a ti jọ ń bọ̀ náà nù mi ò ta àwọn tá a ti jọ ń bọ̀ nù bí wọ́n bá fẹ́ ṣe nǹkan ní pè wọ́n ó ní àwọ́dù kan tí mo máa ń pín lọ́dọọdún àwọn gúùpù ni a máa ń fún elderly award ọdọọdún ni mo máa ń ṣe so gbogbo wọn mo dẹ̀ máa ń káyà lọ pé a fẹ́ ṣe báyìí ẹ̀yẹ̀ jájọ ṣe ó ní ká tún ṣe lé tó ń kálukú bá rọ́nà lọ òun náà ni ó fi help gbogbo wa ọ̀gá tó bá fẹ́ dèèyàn pàtàkì láwùjọ kò ní sọ pé kọ́mọ iṣẹ́ òun má jà gbangba torí bóyá àwọn ni wọ́n mú ọ̀gá yẹn jà gbangba. Ọ̀rọ̀ yẹn kẹnu díẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a rí tó jẹ́ bíi band leaders ọ̀pọ̀lọpọ̀ wọn má tómi má jù mí ó wà fún wọn pé
men kankan wọn gbọ́dọ̀ tayọ àwọn nígbà bá sọ lábẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé àwọn ń ṣíra wọn. tí ò bá dọ́gbọ́n sọ̀rọ̀ yín ẹni ẹ ò dọ̀rọ̀ tí ò dọ́gbọ́n sọ̀rọ̀ yín ẹ ò òun gangan ò níbi tí ń lọ. ẹni tí ń tàtẹ tí wọ́n gbé mọ́tò di iwájú ẹ̀ tó sọ pé ẹ dákun ẹ gbé mọ́tò kó iwájú ṣọ́ọ̀bù mi kí n lè ta òkúta ń bẹ lórí igbá rẹ̀ tẹ́lẹ̀ ni torí àwọn kan ti mọ̀ pé ìyá kinní kan ta kinní bẹ̀ wọn lọ bá ara wa ìyá kinní kan ọ̀dọ̀ ìyá kinní kan bí ilé ayé ṣe rí nù kí lédùn àmọ́ àgbà fún gbogbo wa. now láàrin àáyá ìṣẹ́jú mélòó kan mo fẹ́ kẹ́ bá wa fi ọ̀pá sọ̀rọ̀. tí ìbá mọ nǹkan kan mọ́ mo ṣàmọ pé èyí tẹ̀lé gbẹ̀yìn ní àlákájá bá lá ìgún ajá ló ń gbé ẹnìkan ò gbẹ̀yìn ọ̀la ihun tó lùwà ó ṣe kò fi ẹnìkan ó tẹ̀lé ó sink sára mi. now ìlú ń lùlù ẹ ní ẹ̀yìn àwọn bàbá tó jẹ́ onílù ni ẹ ti ń kọ ṣé kí lorúkọ bàbá yẹn. bàbá àkọ́kọ́ Kọ́lápọ̀ bàbá kejì bàbá yẹn Wálé àwọn ni wọ́n jẹ́ àwọn ọ̀gá adarí onílù nígbà ẹ̀yìn àwọn ọ̀gá onílù ni ẹ ti kọ́ ìlú. now lẹ́yìn gangan ìlú wo lẹ tún mọ̀ ọ́ lù. mo lè lu ìyáàlù lè lu bàtá. ìyáàlù now kí ni ìyàtọ̀ tó wà láàrin gángan àti ìyáàlù ṣàkóso fẹ́ jọra wọn bákàbàkà ṣùgbọ́n ó yàtọ̀ díẹ̀. tó bá pe nǹkan ní ìyá ni ó mọ̀ jẹ́ ìyá ni ó mọ̀ jẹ́ àálù náà níbí àálù a lè rí ìyàtọ̀ tó wà ńbẹ̀ dáadáa ó kẹnu jura wọn lọ wọn kálukú sì lójú ibi tó ti máa ń wúlò dáadáa kò síbi tí ìyáàlù ò ti lè wúlò even kò bá jóde fújì kò bá jóde báǹdì ńlá kò bá tí wọ́n bá lẹ́mìí ẹ̀ kò síbi tí ò ti wúlò. tó wáyé pé ẹni tó lè tẹ̀lù tí ó fọ́ lù tí ó pẹ̀ tí ní stage tó bá wà wọ́n máa ń lò mọ́ báǹdì. so n bẹ́ẹ̀ sọ ni pé ìyáàlù ó wà strenuous jù. ó kẹnu ó sì jẹ́ a lè pè ní lù àgbà ó lójú ẹni tó lè lù ẹni tó mọ̀ ìyáàlù lù ó lè má mọ̀ gángan lù bọ̀ yóò láìdíà ẹni tó mọ̀ gángan lù gbà mí ó ṣeé ṣe kó má lè lu ìyáàlù rárá. ṣùgbọ́n náà bá kọ́kọ́ mọ̀ gángan lù àti mọ̀ ìyáàlù lù yóò rọrùn àbí. ó wà lọ́wọ́ tó bá jẹ́ ẹ̀bùn yóò kọ́ mọ̀ ẹ̀bùn ṣe é lu gángan ìyáàlù ó ní bí wọ́n ṣe ń tẹ̀ ẹ mọ̀ pé ilé ìbá ṣe ń tẹ̀ ni ó yàtọ̀ sí ìyáàlù tó yẹ pé ọwọ́ ọ̀pá ń kàn sọ̀rọ̀ ní ọwọ́ yìí ni o fi ń sọ so eléyìí tó didi eléyìí ń control ó sì easy ju ntọ́wọ́ ilé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ àwọn tí wọ́n lu ìyáàlù ibi òbó tí ó ti bó tí ó ti bó tí ó ti bó tí ó ti bó torí pé òun ni ó ń ṣiṣẹ́ lára ọ̀sán ló yàtọ̀. now bàtà wa ń kọ́ sẹ́yìn àwọn bàbá náà lè ti kọ́ bàtà abẹ́ self development. self development ẹ̀bùn ni ti bàtà. ti bàtà mo like ẹ̀ mo sì máa ń gbé díẹ̀ ìbá bàbá mi Àyànlọ́wọ́ Akínmọ́rin náà ni. ó ṣe bàtà kúnlé. ṣáwọn bàbá mi Àyànlọ́wọ́ wọ́n ṣe dáadáa ká lọ gbìlù wọn kán fílẹ̀ pé ká gbé ní ti practice díẹ̀ kó fi wá di pé kálukú ní tiẹ̀. bàtà ní lílù wọ́n ní ìlù bàtà yìí wọ́n ní ìmọ̀ pèrò
ju gángan àti ìyáàlù lọ ṣóòótọ́ ni. bẹ́ẹ̀ ni torí pé bàtà máa ń rìn jìnnà Gángan náà rí ìyáàlù náà rí. kò sí ní tó lè rìn tó bàtà tí bàtà bá ro dáadáa tí wọ́n fà á Ó gbẹ. tó dún wọ́n mọ̀ wábi títí ń dún kí ọmọdé àtàgbà ni ó fẹ́ débẹ̀. ẹ mọ̀ pé ìlú Ṣàngó ni tó ṣe wá jẹ́ ìlú Ṣàngó Ṣàngó tó bá ń ṣe tí ò bá bínú tí ń ṣe lọ́wọ́ èrò á máa pọ̀ so awọ́rò ni bàtà fún rẹ̀. Awọ́rò bàtà náà wọ́n ní tí bàtà bá ń dún pọnlápọnlápọnlápọnlápọnlá tó bá ró láròjù bó ṣe tán àti fẹ́ ya yẹn. Now ṣé ìyẹn túmọ̀ sí pé pressure máa ń wà lórí bàtà lílù? Òwe ni ṣùgbọ́n bẹ́ẹ̀ òwe náà ọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ lẹṣin òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ sí lẹṣin òwe tó ṣe wà gbogbo nǹkan náà ló gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti rọra ṣe á jẹ ìgbádùn òun bá ṣe gbùgbùgbùgbù náà dandan ni kó bàjẹ́ Ìgbádùn ó tètè wá sí gbúrégédé gbà bó ṣe rí nù. right now tí a lè gbóhùn bàtà. Olóòtú kò bá tiẹ̀ kọ́kọ́ wù mí kó jẹ́ ìyáàlù kí wọ́n lè fi mọ ìyàtọ̀ tó wà láàrin ìyáàlù àti gángan. Now kó tó di pé gbélẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi fi kẹ́ ẹ bá mi ẹ kàn fi lu gbádùn ẹ̀mí ẹ̀ àbẹ́ni tí tó bá jọ mọ́ gbádùn ẹ̀mí ẹ̀. Kí lẹ fi sọ mo ṣáà gbọ́ mo mọ̀ pé mo gbọ́ gbádùn ẹ̀mí ẹ̀ ń bẹ mi ì gbọ́ yòókù. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ lù yún mo sọ pé gbádùn ẹ̀mí rẹ̀ ikú ń pani lóru gbádùn ẹ̀mí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì mo wá padà sọ pé jẹun tó dùn ọ̀rẹ́ jẹun tó dùn ikú ń pani lọ́sàn-án ikú ń pani lóru jẹun tó dùn. Now ohun ìyáàlù ó rinlẹ̀ dòdò ó ní more bass ju gángan lọ. Now kí ni a fi fíìlì yàtọ̀ tó wà bẹ́ẹ̀ yàtọ̀ sí pé ó ní ṣàwòrán létí a rí pé òun rinlẹ̀ ó sì kẹ̀ jù ú lọ. Now àwọn nǹkan wo ló jẹ́ bí nǹkan ìbílẹ̀ tó rọ̀ mọ́ gángan àti ìyáàlù? Mo lè pé gángan náà ti wà tipẹ́ ṣùgbọ́n a lè fẹ́ bọ ìlú nísìn a sọ pé gángan ni ó kó lẹ̀. Ìlú tó bá jẹ́ ìlú àwọn àgbà ìlú náà ni wọ́n kó lẹ̀. A sọ gúdúgúdú ó ju gángan lọ. Bẹ́ẹ̀ni. Rọ́mọ bàtà ni. Ìyáàlù
ẹ mọ̀ pé Yorùbá dà. Yorùbá máa ń tètè jẹ́ a mọ̀ tí Yorùbá tí ò bá ní fòwe sọ, wọ́n máa ń já tètè mọ ibi tí ó bá lọ. Ìyá ìlù dùndún. Àtòrá ní ìyá ìlù bàtà náà. Ìyá ìlù bàtà wà. Kẹ́rẹ́ kó ló tẹ̀lé ilé. Òun ló ju tí ń lọ. So ibi tí mò ń dọ́gbọ́n lọ ni pé ní ta bá pè ní orí ni. Ibi tóun bá ti ń gbin tí gángan ò bá rí máìkì ẹ ní gbóhùn ẹ̀. Ló fi jẹ́ pé ètò ìgbéyàwó ìbílẹ̀ wa tá à ń ṣe láyé òde òní, dùndún àtàgbà mọ́lẹ̀ táwọn èèyàn ń pè lákùúgbà, òun ni wọ́n ń lò jù. Àfi ẹni tí ò bá tí mọ sẹ́ǹsẹ́ ni ó máa lo gángan. Kò jẹ́ bó ṣe jẹ́. Now ẹ máa ká ní pé èèyàn fẹ́ ṣe ìbọ ìlù ìyá ìlù gangan ni mo wà, wọ́n á lè fi gángan support ṣùgbọ́n eléyìí gangan. Àwọn ìlù gbọ́dọ̀ jẹ́ n tó pé ńbẹ̀. Bí ìyá ìlù àti gúdúgúdú. Tán bá fẹ́ bọ bí dùndún nísìnyí o, mi ò sọ pé kò wúlò tán bá fẹ́ bọ bàtà náà o, ìyá gúdúgúdú ní ìwọ̀nba ọgbọ́n tèmi, gúdúgúdú àti ìyá ìlù ó ṣe kókó. Níbi ìbọ ìlù. Now bó ti wà yìí, mo mọ̀ pé ọ̀sán, ẹ̀gí, awọ, odó igi ọ̀mọ̀ àti kí tún ni náà o, àti kọ̀pá. Nǹkan míì wo ló wà ní ara ìlù tí yẹ wípé àwọn èèyàn ò mọ̀ tàbí tán kọbi ara sí? Ṣebí ẹ ti dárúkọ awọ, ẹ ti dárúkọ ẹ̀gí, ẹ ẹ̀ dárúkọ ẹ̀. Ẹ̀gí, ọ̀gán. Ọ̀gán. Ní tínrín-tínrín. English, ọ̀gán. Ọ̀gán. Ṣaworo. Àpá. Okay. A ní òǹdè, ohun tí wọ́n fi máa ń dèlù. Ṣé wá rí òǹdè un, wọ́n máa fi ń táìtì rẹ̀, kí ni iṣẹ́ rẹ̀? Torí mo rí pé ẹlòmíì tó bá ti wọ́n á so ìlù, wọ́n wá gbé inú òrùn. Torí ohùn tí ìlù máa ń ọsán máa ń dìde fún ẹ. So tán bá fẹ́ kí ìlù yẹn tune, wọ́n á dè é. A wá sọ lálẹ́, báàsì yẹn á lè jáde. So àwọn ìlù kan sì wà, wọ́n jẹ́ pé síso ló máa ń wà. Síso? So orí ìso náà wọ́n ti mọ̀. Ló gbọ́dọ̀ wà. Àgùdà. Ọmọlé. Síso làwọn yẹn gbọ́dọ̀ wà. Ẹ sọ kan nísìn. Ọmọlé un, ṣé omele gangan ni àbí ọmọlé? Ẹ mọ̀ pé Yorùbá táwa jẹ́ yìí náà, bá ṣe máa ń pe nǹkan. Èdè wa èdè àdúgbò oníkálùkù yàtọ̀ síra wọn. Omele, ọmọlé. Nísìn ẹlòmíì á sọ pé omele bàtà, ọmọlé bàtà. Báyìí n lè sọ pé n tó correct ni, tó wrong ni. So torí pé èdè àdúgbò wa ò papọ̀. Ẹlòmíì ò pe nǹkan míì ní Ìbàdàn, bẹ́ẹ̀ kọ́ wọn ó ṣe pè lọ́yọ̀ọ́, ṣùgbọ́n Yorùbá kan náà wọ́n ó máa sọ lẹ́nu, ṣùgbọ́n àwọn nǹkan kan. Now mo mọ̀ pé ìlù ewúrẹ́, abo ewúrẹ́ ná fi ṣe ìlù, ná fi máa ń ṣe ojú ìyá ìlù àti omele náà. Now ṣùgbọ́n ọsán rẹ̀, awọ wo ná fi ń ṣe ọsán ìyá ìlù? Ọsán ó pé oríṣiríṣi. Ọsán awọ ìgalà wà. Ṣé pé awọ ìgalà ná fi ń ṣe é? Àwọn míì máa ń lo lẹ́dà. Lẹ́dà bàtà? Ó tún kù ẹyọ kan tí mi ò rántí, tó jẹ́ pé òun ló common tó dẹ̀ dáa, tóun náà dáa. Ó dáa fún ọsán rèé. Torí mo ṣe kí ló ṣẹlẹ̀? Mi ò rántí ẹ̀ báyìí. Now a ti gbọ́ ohùn gángan, a ti gbọ́ orúkọ míì wo ná tún ń pe gángan bí èèyàn bá fẹ́ pè ní gángan? Wọ́n máa ń pè ní àpàlà. Àpàlà. Okay. A ti gbọ́ ohùn gángan tí a tún mọ̀ sí àpàlà. A ti gbọ́ ohùn ìyá ìlù. Ṣé a lè gbọ́ ohùn bàtà?
ẹ jẹ́ á gbìyànjú ẹ̀. tí mi ì bá gbọ́ nǹkan kan mo ṣáà mọ̀ pé ẹ sọ pé bọ́rọ́bọ́rọ́ ní í yọ bọ́rọ́bọ́rọ́ ní í yọ kò ṣeé pa kò ṣeé lù lóògùn bọ́rọ́bọ́rọ́ ní í yọ ṣe pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni omele omele kan bàtà bẹ́ẹ̀ ojú kékeré ó kàn wọlé mọ́ ojú sásá ojú ṣáṣá èyí tí ó ṣe pẹ̀lẹ̀gẹ̀dẹ̀ tó ń tiẹ̀ rẹ̀ ojú odò ojú odò ojú ṣáṣá ojú odò ìlú ló ń jẹ́ ṣáṣá bí wọ́n ti ń ta ojú odò gbogbo odò ìlú wà sí agbègbè wà tá à ń pè ní ojú odò kí ìyàtọ̀ méjèèjì. ìyàtọ̀ tó wà ńbẹ̀ ò ní pé ó ní ibi tí a máa ń fi àwọ̀ lù ó láyé táwọn míì tún máa ń pè ní blálà. blálà kí ni jẹ́ blálà mo máa wọ àmọ́ kí ni jẹ́ blálà. àwọ̀ náà wọ́n ń pè ní blálà la fi máa ń lù bẹ́ẹ̀ ni ọwọ́ ni wọ́n fi lu ojú kejì. ojú odò ni wọ́n máa ń fọwọ́ lù bẹ́ẹ̀ ojú sásá ṣáṣá odò sorry ojú ṣáṣá ni wọ́n fi blálà lù ká sì tún mọ̀ pé àwọn ń pè ní àwọ̀. now mo rí pé ojú ibi tí ojú ṣáṣá ò yẹn ń ràn yàn létí ó gbẹ pápápápápápá. ilé ò tiẹ̀ tún gbẹ tán tí ó bá yẹ pé ìlú téèyàn tún fà lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti wá pariwo níbí. Ọlọ́run ló mọ tán fojú wa rí pẹ̀lú tàbí. bàtà ò ṣeé yọ́ lù. bàtà ò ṣeé yọ́ lù. bẹ́ẹ̀ ni bó bá wà lẹ́yìn téèyàn bá jí gàngàn gbé kí àwọn tí ò bá mọ̀ ò mọ̀ kò dá kéèyàn máa jí lù gbé ìlú ọdá jíjí pé kì í ṣe tán máa jí gbé. kí ló dé bí. ẹni táwọn bàbá àwọn kò lẹ̀ lóde wọ́n lè lọ jẹ wọ́n lè lọ ṣe fàájì wọn. èmi tẹ̀lé báyìí máa ń fi nǹkan kan bí ẹ sáyẹ́ǹsì. ẹ mọ̀ pé nǹkan ayọ̀ ni ìlú ẹni tó bá jí gbé kò ní ìdí èpè púpọ̀. kò ní ìdí èpè púpọ̀. ó lè má gbúròó ayọ̀ mọ́. ẹ dákun. kì í ṣe pé èmi ò ní ìgbésẹ̀. kì í ṣe pé kì í ṣe pé kì í ṣe pé kì í ṣe ayọ̀ láwọn gbọ́. tí wọ́n bá jí gàngàn gbé wọ́n lè jí gbé nílé kejì ilé kẹta. so wọ́n bá dẹ̀ ìyá ìlú gan kò sábà dùn yọ́lù tòró náà kẹnu ṣùgbọ́n bàtà wọ́n lù ú ni wọ́n gbọ́. wọ́n lù ú ni wọ́n gbọ́ kò ṣeé yọ́lù nítorí pé ó máa ń pèrò gangan egbóná tí ń lu bàtà egbóná tí ń lu bàtà àwọn èèyàn ó tún wá jẹ́ nǹkan àṣà wa táwọn èèyàn máa ń fẹ́ gbọ́. wọ́n sọ̀rọ̀ kan fún mi nípa bàtà mi ìmọ̀ bóyá òótọ́ ni ṣùgbọ́n kò lè jẹ́rọ́. ẹ ṣáà wò. wọ́n ní bàtà ó ní àwọ̀ ọ̀la ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èjì ni pé kí ló fa àwọ̀ ò bàtà. mo ti sọ méjèèjì fún yín lẹ́ẹ̀kan méjèèjì mo ti dá yín lóhùn mo ti sọ fún yín pé bàtà ìró rẹ̀ ẹ fi ń bá mi sọ pé
ṣé èrò rẹ̀ wá tó ti ìyáàlú ni tí mo fi sọ fún yín pé ó jù lọ ó sì jù lọ pẹ̀tọ́ tó ó dá jù tó lọ àfihàn ẹ̀ ó létí. jù àìtún tó bá yẹ pé bí mo ṣe tẹ ọwọ́ mọ́ ìyáàlú ni mo tún ṣe lù ú mú bí mo ṣe sọ pé òun ò tán ró tòun àní wọn ò ti wá bá wa nínú gbọ̀ngàn yìí pé ẹdún ó ti tó bẹ́ẹ̀ ṣe lù ú tẹwọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe tẹwọ́ mọ́ ìyá rẹ̀. bí bá tẹ́wọ́ mọ́ wọn ò ti wá bá wa nínú agodo yìí pé ẹ sinmi ṣé ń tẹ́wọ́ mọ́ ní awọ́rò ẹlẹ́ẹ̀kejì náà mo tún sọ wípé tó bá ń lù ú táwọn èèyàn ń gbọ́ yẹn wọ́n á máa fẹ́ mọ ibi tí wọ́n ti ń lù ú pé bóun bàtà tí torí ó máa ró ju gbogbo ibi tí ìlú yòókù róde lọ ìró rẹ̀ ó máa pe èrò lọ́tùn lósì ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ mọ̀ pé ìlú bàtà tún jẹ́ ìlú Ṣàngó bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹ rí i pé wọ́n dẹ̀ máa ń kọrin pé Ṣàngó wádìí ọlọ́mọ yọyọ Ṣàngó èrò máa ń pọ̀ tí ibi tí Ṣàngó bá ti ń ṣe dáadáa tí Ṣàngó àní ríjà rẹ̀ o tí Ṣàngó bá bínú tó bá ń kàn ń pidán tó ń ṣeré torí tèrò tọmọ àwòtá létí wọ́n pé wọ́n ṣe tán tó ṣe mégún ni tí wọ́n bá ń ṣe èèyàn máa ń pọ̀ lẹ́yìn ẹ̀ kò sí sóhun méjì tí wọ́n lù lẹ́yìn Ṣàngó ju bàtà lọ awọ́rò àkọ́kọ́ nù awọ́rò ẹ̀kejì mo sọ fún yín pé tí téèyàn ti gbọ́ bàtà gan èèyàn fẹ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Now, láàrin eégún abíaṣọ àti Ṣàngó Olúkòso Àyánáná ta ló ní bàtà? Ṣàngó ló ní bàtà. Ṣàngó ló ní bàtà. Torí tí mo gbọ́ ni pé wọ́n ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé eégún ló ní bàtà. Eégún ni Ṣàngó náà arẹ̀kújayé ni Ó wà ní òkè rẹ̀. arẹ̀kújayé gbogbo tó bá dẹ̀ ti ń rẹ̀kú eégún ní ọgbọ́n ọmọdé tèmi òyìn rò pé eléégún àtòní Ṣàngó wọn lè ó yẹ kán tiẹ̀ mọ́ jà àjàjà ṣùgbọ́n bá a ṣe bá Ṣàngó ló ní bàtà ló ní bàtà. Tí èèyàn bá fẹ́ kọ́ àpàlà tí èèyàn bá fẹ́ kọ́ gángan ó máa ń gbàyàn tó oṣù mélòó téèyàn fi mọ̀ ọ́ lù. téèyàn bá tiẹ̀ mọ tawọ́ díẹ̀díẹ̀ yóò kọ́kọ́ mọ̀ fún bí oṣù mẹ́fà díẹ̀ kò sí ní tí ì sọ pé òun tó gbangba sùn lọ́yẹ́ àwa gan a sì lè sọ pé à ń kọ́ lọ́wọ́ 6 months. pẹ̀lú bá a ṣe ti irọ́ ìtẹ́ délé balẹ̀ tó ń kọ́ lọ́wọ́. èèyàn máa ń kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ni tó bá kọ́kọ́ kọ́ fún 6 months ìyẹn ò tí ì sọ pé ó lè sọ pé ó yá mo lè lù ú ó yá mo lè ṣe báyìí. ṣùgbọ́n nígbà tí ó bá fi wọ yóò mọ̀ dàgbà mọ́ láàánú ṣùgbọ́n wá kéré tán bó sì ń ráyè dáadáa yóò lo 6 months. tí ó pè pérépéré téèyàn bá fẹ́ kọ́ ìyá àlù tó bá fẹ́ mọ̀ ọ́ lù dáadáa yóò tó bí oṣù bíi mélòó. mo ní bẹ́ẹ̀ ṣe wá wò mí pé ọkùnrin kí ló ń sọ. ọ̀rọ̀ ńlá lẹ sọ ọ̀rọ̀ ńlá lẹ sọ ìyá àlù ṣe nǹkan tán máa ń sọ pé oṣù kì í sọ̀rọ̀ ọdún kan kì í sọ̀rọ̀ ọdún méjì kì í sọ̀rọ̀ ọdún mẹ́ta kò sẹ́ni tó lè sọ wípé òun kàn gbé ìyá àlù òun sì mọ̀ ọ́ lù láàrin ọdún kan torí báwọn bàbá wọn ṣe máa ń tò gangan ni pé ó bá dẹ́yìn wọn ó kọ́kọ́ máa lu omele látòrí omele tó ti gùn tọ́wọ́ ẹ ti omele náà tún pé oríṣiríṣi tó ti ń gùn tó ti ń ta tó jẹ́ pé wọ́n lò nídìí omele ó ṣeé ṣe díẹ̀díẹ̀ kó bọ́ sórí aguda. aguda ń bò lòun ti rí. òun náà máa ń fẹ̀ ṣùgbọ́n ohun tiẹ̀ yàtọ̀ awọ ẹ̀ sì máa ń try láti tíìkì díẹ̀ òun ó so àgùdá ohun rẹ̀ ò lè dún bí ohun ìyá àlù ọwọ́ méjèèjì náà dẹ̀ fi máa ń lu òun gan-an èèyàn ń ṣiṣẹ́ jù èèyàn lè tún fi jálù ẹni tó bá gùdù tó lè lù ní sẹ́wẹ́lẹ́ ó lè tún fi já sẹ́wẹ́lẹ́ gbẹ̀rẹ̀gbẹ̀ gbà gbẹ̀rẹ̀gbẹ̀ ó tún ṣe jálù látòrí àgùdá àfi tó bá yẹ pé wọ́n rí i pé bóyá ilé tó ti wá bóyá bí àwọn tó ṣẹ̀ gbé ààrẹ ìlú lẹ̀ àbí ìlú wọn ṣe bóyá ẹjẹ́ ó máa lu ìyá àlù lẹ́yìn
yóò máa lù lẹ́yìn bóyá bí ó ń yà lù méjì mẹ́ta ó máa lead òun náà kàn máa kún wọn díẹ̀díẹ̀ yóò máa tawọ́ ẹ sì rántí pé ojoojúmọ́ kọ́ lòde òde lè wá ń gbà mí lẹ́ẹ̀kan lóṣù èyí sì lè rà òde lè wá gbà kó jẹ́ pé lẹ́ẹ̀mẹrin ṣùgbọ́n pé mo wá bẹ̀rẹ̀ lù lónìí o mo sì sáré lù láàrin oṣù mẹ́fà ó dẹ̀ jẹ́ ìyá lù ẹnìyẹn ń purọ́ ni àfi tó bá jẹ́ pé nǹkan ẹyọ kan ló kù ni pé bóyá ó kọ bí ẹni kọ̀wé tó jẹ́ pé júmọ́ ojoojúmọ́ àyè wá dẹ̀. yóò sì tún ní ibi tó lè lu ìyá àlùdé gan kò lè lù bá àwọn bàbá yẹn ṣe ń lù àwọn bàbá yẹn kíkọ wọn yẹn ó dùn mọ́ ó dá kéèyàn kọ ó dùn kọ lọ́dọ̀ àwọn òun ló dáa jù àgbàlagbà. nígbà yẹn bí wọ́n ṣe máa ń ṣe ni pé ìwọ ti tẹ̀lé wọn débí lónìí wọ́n ti lùlù kẹ́ni ó tẹ̀lé wọn débí ìgbà tó wà fi tẹ̀lé wọn bẹ́ẹ̀ fún bíi 3 years bí wọ́n ṣe ń kí oríṣiríṣi ìdílé oríṣiríṣi èèyàn oríṣiríṣi ibi tán bá pàdé wàá ti mọ̀ so tó bá kọ bí wọ́n ṣe ń kọ̀wé gan kò lè lù bí wọ́n ṣe ń lù. torí gbogbo àwọn oríṣiríṣi ẹ̀sà àìsà pé ilé yìí ìlú yìí bá ṣe sá ní ká tó eégún yìí bá ṣe lù fún ní kán tó pé àkọ́kọ́ sá kó tó di pa lùjó fún báyìí ni wọ́n ṣe ń pelé báyìí. now kó tó nípa máa bọ́ sí orí bàtà ṣé lóòótọ́ ni pé tí èèyàn bá fẹ́ lu bàtà bí èèyàn ṣe máa ń fi bàtà fi kí Ṣàngó yàtọ̀ sí ti Ọya yàtọ̀ sí téégún ṣó yàtọ̀ síra wọn tó tọ́. kò papọ̀ lọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ kò papọ̀ bí wọ́n ṣe kì ẹ̀yìn sìn kọ́ wọ́n ṣe kì mí tá a bá bọ́ sábà lórí kì nísìnyí Oníkòyí lè àgbèrè lè mi. Àgbèrè Ọ̀gá ọmọ Yorùbá ó yàtọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣà àti ẹ̀tún wá làwọn yẹn Ọya oní bí wọ́n ṣe ń kì Ṣàngó oní bí wọ́n ṣe ń kì bẹ́ẹ̀ Ọ̀ṣun oríṣi oní bí wọ́n ṣe kó papọ̀ tó lọ. tí èèyàn bá fẹ́ kọ́ bàtà ní lílù lóòótọ́ omele bàtà wà yáàlù bàtà wà ó nìkan yẹ́nà pé eléyìí náà ló tẹ̀lé. 5 náà ni a gbọ́ pé bàtà jẹ́ 5. omele bàtà alómele akọ omele abo a ní kùdì a ní ìyáàlù bàtà so gbogbo àwọn ilé ìyáàlù bàtà ni. bó ni kùdì ó ti rí. kùdì wọn máa ń lù báyìí wọn kì í lù wọn báyìí ojú odò kùdì ojú rẹ̀ wọn máa ń lù. wọn kì í lu ṣàṣà tiẹ̀. ṣé ó léèwọ̀ ni àbí. torí ẹ̀ náà ní fi ń jẹ́ kùdì òun ìgbà ṣe ń lù òun. káwọn ní pé èèyàn fẹ́ kọ́ bàtà yóò gbà tó ṣù mélòó. bá a ṣe sọ̀rọ̀ yáàlù náà ló ṣe rí ó lè kọ́ bí ẹni kọ̀wé bí mo ṣe sọ̀rọ̀ yáàlù yẹn kó mọ̀ lù díẹ̀díẹ̀ láàrin oṣù 6 yẹn bọ̀ kò lè sọ pé òun ti gùdù. tó bá tún wá lù bí mo ṣe sọ̀rọ̀ yáàlù ṣá náà ni yóò tún ṣe máa kọ́ bó lèèyàn ó ṣe lùlù tí ń fi kẹ́ni bó ni màá ṣe lùlù fún gé bó màá ṣe lùlù fún kínní yóò tún ṣe mọ ọkọ ni kò lè mọ ìyáàlù bàtà lù oṣù 6. àwa rírú ẹ̀ rí náà máa tó bí ọdún 2, 3. ní káge kúrú pé ayé ti advance ó lè máa wò online ó tún máa kọ. mi sọ pé kò ní màálù rárá láàrin oṣù 6 o ṣùgbọ́n kò lè sọ pé wọ́n ń pe oníbàtà bíi 3 bọ̀ níbì kan kó náà wàá sáré sọ pé mo fẹ́ lọ lu bàtà. ó lè lu dáǹsì o bóyá ijó bóyá cultural group kan àbí Yorùbá group kan kìíní kan o ṣebí ó lè jálù kan dìdìgbágbá rí àwọn kìíní kan ó lè lu àbọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ bàtà àbí mo fẹ́ lọ sí audition competition talent hunt tó bá lọ kàn lọ gbìyànjú ó náà ti mọ̀. torí bàbá mi àlàsí ó sì bàtà wọ́n sọ fún mi pé téèyàn bá kọ́ bàtà téèyàn bá kọ́ wọ́n ní ọ̀tọ̀ ní bí èèyàn ṣe lè kọ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé kéèyàn kàn máa fi lù lágbelágbe ó máa fi lù ṣọ́ọ̀ṣì díẹ̀díẹ̀. ó sì bàtà
Àlàsí Músíbà tàbí Òkè Ògùn bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ ní Art and Cultural Center. bẹ́ẹ̀. Bàbá wa náà. Wọ́n ní àmọ́ tí èèyàn bá fẹ́ kọ gangan wọ́n ní life process ni bẹ́ẹ̀ náà ṣe sọ pé títí láíláí èèyàn máa hàn láti. Kò lópin. Bí mo ṣe wà èmi ò mọ nǹkan kan lù. Tẹ́lómi bá dẹ̀ tún a sọ pé mi ò mọ nǹkan kan lù. Àṣírí nù. Àwọn ibì kan bẹ tó jẹ́ pé tí wọ́n bá ń lùlù lọ́wọ́ gan-an ìlú ò lè kàn mí. Ó tún ní ọ̀gá nínú. Ọ̀gá máa ń pọ̀ ní ìlú. Ṣé ẹ máa dúró gbogbo ìgbà tèmi sọ pé mi ò gbélù rárá yẹn tí ń gbélù rárá yẹn tí mo ti fìlú lẹ̀ tó. Àwọn kò kú oúnjẹ rárá. Di sí wọn tí mo lu ìyá lù. Àfi tán bá dọ́gbọ́n táwọn nìkan pèpè kan wá lùlù. Ìlú báwọn bàbá wa ṣe mú ó kàn jẹ́ pé àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń mú mọ́ bí àwọn ìwà míì tó jẹ́ ìwà ayé àtijọ́ tí a mọ̀ pé ẹ mọ̀ àti kúrò ní locality yẹn locality ó pọ̀. So nìkan ni bí wọ́n ṣe mú gbà yẹn kó tó dé di ìyá lù. Ọ̀nà ó na. Kán tó lè sọ pé ọwọ́ ọmọ ń yí ọwọ́ ọmọ ń ràn ìyá yóò pẹ́. So ó máa ń jẹ́ kéèyàn lè fún àwọn àgbà yẹn náà lápọ̀nlé àwọn téèyàn bá nídìí ìlú. Torí pé tó bá mọ̀ wọ́n lọ́gàá ò ní dé ìdí ìlú. Ó mọ̀ sán omi lé lọ ni. So àwọn gan kọ́ ló ń respect ìlú ọwọ́ wọn ló ń respect jù. Akàwé ṣe nǹkan tún yàtọ̀ sí pé nǹkan yìí o méjèèjì dà o ìwé tiẹ̀ dá náà gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé báyìí ká fìwé kún. Ṣùgbọ́n ká má sọ pé. Àwọn bàbá wo ìwé kan ó fẹ́ kẹ́ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta ṣé máa ń train àwọn èèyàn. À ń train àwọn èèyàn fún ìlú à ń train wọn fún ewì kíké ijó jíjó ẹ̀sà pípé ìjálá ni orin kíkọ ni àti eré orí ìtàgé. Now kí mo fẹ́ lò lọ yàtọ̀ sí pé ẹ̀ ń train tí wọ́n bá fẹ́ pè yín lóde ṣówó yín ò wọ́n. A lè sọ pé kò wọ́n rí ọbẹ̀ tó bá dùn owó náà ni ó pa torí tí wọ́n bá pè àwa máa ń sọ wọn pé a kì í fẹ́ ṣiṣẹ́ tí ò pé tí ò ní pẹ́ ẹni tó pè wá tó tún wá ní pé àwa náà. A gbọ́dọ̀ tó bá jẹ́ pé ìlú wọn fẹ́ ká wá lù a gbọ́dọ̀ jẹ́ kó sù. Kó sù bí báwo. Nísìn bóyá wọ́n kàn fẹ́ kẹ́ wá fìlù dá wọn lára yá níbì kan ìlú ni ọmọ onílù lẹ́ni o ìlú la fẹ́ kẹ́ wá fi bá a ṣe surprise fún náà tá a bá fẹ́ lọ fìlù ṣe surprise fún yàn kì í ṣọ̀rọ̀ ìlú ẹyọkan àbí méjì ó kéré ó pọ̀ ìlú bíi 4 gbọ́dọ̀ jáde kò bá jẹ́ bàtà kò bá jẹ́ ìyàlú ó gbọ́dọ̀ jẹ́ ìlú bíi 4 a tún wá gbọ́dọ̀ ní bí èèyàn 2 tí ó mọ̀ tú. Ẹ mọ̀ pé gbogbo yẹn transport àtowó iṣẹ́. Lọ́rọ̀ kan tó bá pè yín ẹ má pè yín ẹ ti múra pé yóò gbádùn owó tó fi pè yín Agbára Ọlọ́run. á dẹ̀ gbádùn iṣẹ́ tó pè yín fún. Agbára Ọlọ́run. Right ẹ bá mi pe nọ́mbà yín síta. 090 330 100 61. Ẹ bá mi tún pè lẹ́kọ̀ọ́ sí. 090 330 100 61. Ṣé ní àkáǹtì nọ́mbà? Bẹ́ẹ̀ni. Ó yẹ pé 20 85 68 56 66. ẹ tún pè lẹ́kọ̀ọ́ sí. 20 85 68 56 66. Orúkọ mi ló máa gbé wá. Kuda account ni o Kuda account yóò gbé Ọ̀pátọ́lá Ọlátúnjí Peter wá. Ọ̀pátọ́lá Ọlátúnjí Peter. Now kí wá ní nǹkan kan àbí àwọn nǹkan wo ni ẹ lè fi gba àwọn ọ̀dọ́ níyànjú pé tọ́ ìlú lílù kì í ṣe téèyàn máa ń sá fún ní téèyàn gbọ́dọ̀ embrace. Ibi tí inú mi dùn sí ìbéèrè yìí olóòtú ọpọlọ yóò níjọba ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ̀rù ìlú àwọn ọ̀dọ́ especially àwọn ìlú tó jẹ́ àwọn bíi ìyáàlú bàtá nìkan pé
ìlú òrìṣà ní kinní kan ní nǹkan tí ò yẹ ká súnmọ́ kò rí bẹ́ẹ̀ o. Ẹlòmíì ń lùlù tí ò dẹ̀ dé ìdí eégún rí. Ẹlòmíì kàn ń lùlù tó fi ń ṣe content. Wọ́n fi lù ṣe content. Oníbàtà rà Igbo bàtà drummer Igbo ni òun ló ń ṣe ṣògbọ́lù. Igbo ni ọmọ Igbo ni ṣògbọ́lù ó ń lu omele bàtà tí ó lù lójú yín. Ẹ̀yin ọmọ Yorùbá dá ìsáfùlù ṣe é rí pé nǹkan Igbo ṣe yín. ṣògbọ́lù ẹ wo oríṣiríṣi especially àwọn obìnrin yẹn ti ẹ̀ ń impress mi lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n pọ̀ nídìí ìlù. Mo ti gbàgbé orúkọ lady yìí ó tún ń lu bàtà obìnrin. A níbẹ̀ àǹtí Àìná ọmọ Ìlọ́ra ni wọ́n ní Ọ̀yọ́ wọ́n lu ìyáàlù àwọn náà nídìí ìlù. Tẹ bá rí àwọn náà ń tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ jáde ń sin obìnrin yẹn màmá yẹn ni wọ́n ti ń lùlù tipẹ́. Oríṣiríṣi ẹ̀mí kì í ṣe pé obìnrin nìkan ni mò ń encourage o ẹ jẹ́ ká máa súnmọ́ àwọn nǹkan yìí wọ́n má bàa gbà tán lọ́wọ́ wa. Àwọn èèbó yẹn ti ń lùlù oríṣiríṣi ìlù tó jẹ́ nǹkan wa. A kàn sọ pé òyìnbó kọ́ ó rí àwọn òbí wa jẹ ó rí àwọn òbí wa jẹ. Àwa gan tá a jẹ́ ọmọ gan a ti ń rẹ́ra wa tà a ti ń da àwọn nǹkan yẹn nù pé ṣé mi ò bá ń di irú iṣẹ́ báyìí ṣé mi ò máa rí pẹ̀lú iṣẹ́ báyìí. That's why I said earlier pé ká kàwé mọ́ nǹkan tí a bá ń ṣe. Ẹ súnmọ́ níbi ìlù wàá gbọ́ òwe wọn ló fi òwe yẹn jẹ yàtọ̀ sí pé wàá gbọ́lù pé ó létí ìlù gẹ́gẹ́ bí ọmọ torí ẹlòmíì náà tún máa ń ṣe mistake pé ọmọ àyàn nìkan ló máa ń létí ìlù. Ìwọ náà súnmọ́ wọn kó létí ìlù ṣé bí n tán bá ń lù náà wọ́n sọ fún ẹ pé mò ń lù. Ẹ má jẹ́ ká rí àwọn nǹkan yẹn bíi pé nítorí pé ń fẹ́ súnmọ́ sà nítorí pé ń fẹ́ ṣe ẹ wá ń wòran. Ó ní gbá bá ṣe pé gbẹ̀ àbí mo ṣe lè má bá pè o. So please and please ẹ jẹ́ ká jọ àwọn tó ń gbé àṣà ilẹ̀ wa lárugẹ ẹ má jẹ́ àtakété sí i lágbára Ọlọ́run á mọ̀ ṣe àní tẹ́. Yes, ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wa ní pàtàkì jùlọ àwa tí a jẹ́ ọ̀dọ́ tí ó jẹ́ pé a ti ń fojú rí náà àwọn nǹkan àṣàtìṣe ilẹ̀ káàárọ̀ òjìrè táwọn fetí pé làbálẹ̀ tá à ń kọ́ bí ara sí dàpọ̀ èèbó ti ń lùlù. Ọmọ Ìgbò náà sọ wípé ó ń ṣe ṣó gbọ́lù ẹni pé nǹkan ṣe àwa tá a jẹ́ Yorùbá tí a gbọ́n pa ìlú tí a ti ẹ̀fẹ́ súnmọ́ rárá. Drum are not demonic. Kì í ṣe adoration kì í ṣe èèwọ̀ kì í ṣe wàhálà kì í ṣe kò sí wàhálà kankan mẹ́mọ̀ jẹ́ anybody ò gbé yín gógó. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni entertainer ó ní àwọn tó ń lùlù. Èmi máa ń kí wọn anywhere tí má ti bá wọn mo máa ń lù wọn lọ́gọ̀ọ̀dọ̀ pé ẹ kú iṣẹ́ ẹ kú wájú lórí pé kí ni wọ́n ń ṣe wá láǹfààní. Ẹ̀yin náà sọ pé mi lè bọ́ sí òòṣà o mi lè bọ́ ṣe kíní kan wọ́n má lù ẹ́ jù. Olóòtú ẹ̀sẹ̀ má jà dáhùn nǹkan táwọn èèyàn ti dàpọ̀ ló fà á àwọn èèyàn ti da àṣà ìṣe àti ìṣẹ̀ṣe wọ́n ti dà papọ̀ nínú ọgbọ́n wọn. Ọ̀tọ̀ sí làṣà ọ̀tọ̀ ní ṣe ọ̀tọ̀ ní ìṣẹ̀ṣe ẹ fi ìṣẹ̀ṣe lẹ̀ sáàyè ìṣẹ̀ṣe dàbí Christian Muslim òun náà dẹ̀ jẹ́ traditional religion so ẹ fi religion ìṣẹ̀ṣe ní religion àṣà wa àti ìṣe wa ẹ já gbárùkù tì àṣà wa bá a ṣe ń múra ìṣe wa bá a ṣe ń lùlù bá a ṣe ń jẹun nílẹ̀ wa ẹ jẹ́ ká mójútó wọn. Ẹ má bínú pé mo já gbà mọ́ yín lẹ́nu ọ̀rọ̀ ohun tó bá ti dé ó máa ń ká mi lára ó máa ń ká mi lára ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti rí wa wò ẹ rí wa gbọ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe nínú ilé ká ṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ àyàn ṣe kinní kan àyàn ṣe kinní kan kò mọ tán fìlú wí. Ó sì jọmọ ilé àyàn. Ìgbà tí wọ́n ti change ẹ̀ kú wọ́n ti sọ di nǹkan mi ibi tó le dé wọ́n fẹ́ lè máa sọ orúkọ ẹ̀sìn mọ́ èèyàn la lọ pé kí gbogbo nǹkan yìí dẹ̀ ní báyẹ̀ pé yóò pa àwọn bàbá run yóò ti pa wọ́n run. Gbogbo àwọn tí wọ́n ń lùlù pátá wọ́n sì jẹ́ ọmọ aláyàn àyàn ó gbé gbogbo wa o Elédùà ò ní fi wá sílẹ̀. Lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ yìí fún àwọn ará èèyàn. Ọ̀pá àfẹ́lẹ́ mi jẹ́ Afẹ́bùndára lórúkọ tí wọ́n tún pè mí mọ́ ńlá ọmọ fún ọmọ gbo agbe mi ṣe tán relé dáró
alùkò mi ṣetán relé èkó sùn lè kélé èké tó ní mímú relé ìkẹfun ọmọ ṣàdúrà ọ̀lẹ ògbé ní mí alágbá ní báwọn gbébi tí wọ́n ti bí ń lọ́mọ èmi lọ́mọ apálára ẹ̀gbọ́n ní iye kan ọ̀lẹ èèyàn kí gbèlú bàbá mi akínmọ̀rin ní ilé àṣàdúrà ọ̀lẹ ògbé ọmọ fún ọmọgbó oníkòyí mo sọ pé ó dìgbà kan náà ọ̀pátọ́lọ́ ọlátúnjí mo sọ pé ó dàbọ̀. kó tó di pé a máa lọ ìbá sì wù mí tẹ́ bá lè bá a fi ìyá ìlú láàrin bí a bí seconds kẹkọọ bá wa fi kí àwọn. wọ́n ní àwọn lọ ó dìgbà ó ṣe ká má fi yẹra wa ká má fi àrùn yẹra wa àjákò títí ìgbà míì tí a ti máa wá sí ojú ìwòran yín Délé Akínyẹlé Adébísí yín náà ni o ẹ ṣé tẹ́ ẹ gbọ́ wá ẹ lẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. orúkọ mi ni Ọ̀pátọ́lá Ọlátúnjí tí àwọn èèyàn mọ̀ sí Ọ̀pá Ìfẹ́ Afẹ̀bùndára. Ọ̀pá Ìfẹ́ Afẹ̀bùndára. Afẹ̀bùndára oh my god ní tí àwọn àgbàlagbà máa ń ṣe àwọn nǹkan àtijọ́ nǹkan ìbílẹ̀ tí a máa ń ṣe ní ìkànnì yìí tí ọ̀pọ̀lọpọ̀ ti ń kọ̀yìn sí ṣùgbọ́n tí àwa fẹ́ kọjú sí kẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà tí ẹ̀ ń wo channel yìí tí ẹ sọ pé ó kárí ọmọ ìwò ṣe kinní kan wọ́n tún ti mú mi wà lẹ́nu o ní tí àgbàlagbà ń ṣe àwọn ọ̀dọ́ wọ́n tún ti ń ṣe kẹ́lẹ́ máa jẹ́ ìwúrí fún ẹ̀yin ẹ̀dọ́ ẹgbẹ́ mi àti àwọn tó kù náà àtàwọn kéékèèké tí ń bọ̀ lẹ́yìn ògbóǹtarìgì afọ̀pásọ̀rọ̀ afinisọ̀rọ̀ tí máa ń mú kí awo ewúrẹ́ kó máa fọhùn bí èèyàn ọ̀pá ni gbogbo wa mọ̀ wọ́n sí.